Káàbọ̀ sí iléeṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá, ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣàlàáfíà làbá gbogbo lé. Yorùbá nation ni ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Ọmọ Yorùbá, ẹ máa jó, ẹ máa yọ̀. Àwa ti sọ wípé Yorùbá nation yìí ó ti di dandan. Lẹ́yìn tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ bó ṣe ń lọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ́pẹ́ sí o, wọ́n ní káwọn ọmọ Yorùbá nation kan má ṣe Yorùbá nation mọ́. Gbogbo ẹni báwa ṣe ń gbọ́, àwa ti mọ̀ wípé lórí irọ́ ni. Bẹ́ẹ̀ ni, lórí irọ́ ni, nítorí wípé ṣèbí 2027 ìbò ló ń bọ̀ yìí. Kò sí wàhálà, ẹni kí gbogbo ọmọ Yorùbá kán má pariwo Yorùbá nation mọ́. Kò sí wàhálà, gbogbo àwọn ọmọ Yorùbá náà wọ́n ti gbáradì pé ókè o, ká máa wo bó ṣe máa lọ. Ẹ mọ̀ pé gbogbo bá ṣe ń ṣèròyìn yìí, ó ń lọ viral. Gbogbo wọn ń gbọ́ bó ṣe ń lọ. Àwọn kan bíi méjì mẹ́ta, àwọn lára àwọn tí wọ́n máa ń jábọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ti jẹ́ kó yé wọn wípé òfin tẹ múlẹ̀ yìí, pé kí kankan lọ máa ṣe àwọn ọmọ Yorùbá nation léṣe. Àwọn ìmọ̀pá ara bíi tí wọ́n bá máa bínú tán báyìí, ẹ mọ̀ pé election ló ń bọ̀ yìí 2027. Ó ti yé yín. Ní ìta àwọn ọmọ àwọn Hausa, àwọn titi north tí wọ́n ti ní pé àwọn ò ní dìbò. Ó dáa, ta ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní? Ẹ̀yin náà ẹ wò, ta ni wọ́n ní bí kò ju àwọn ọmọ Yorùbá lọ, nítorí Yorùbá ni wọ́n. Tẹ́ ẹ bá tún lè ṣe, ta ló wá fẹ́ tún ta ṣe? Pẹ̀lú ìròyìn tó ń dé bá wa lọ́wọ́ yìí, ọmọ Yorùbá, gẹ́gẹ́ bó ti ṣe lọ allegedly, wọ́n ní ká máa lo allegedly. Àwọn ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kankan, àwọn tó máa ń jábọ̀, wọ́n ti jáde tán. Wọ́n ti sọ̀rọ̀ lórí negotiation pẹ̀lú ọmọ Yorùbá. Negotiation. Ọ̀pọ̀lọpọ̀ máa bèrè pé negotiation bíi ti bówo. Pẹ̀lú ìròyìn tó ń dé bá wa tá à ń gbọ́ tó bó ṣe ń lọ, tó ṣe ń jà ràn-ìràn. Wọ́n ní pé ó dàbí kán máa negotiate pẹ̀lú gbogbo àwọn, wọ́n ní kò ń ṣe ọmọ Yorùbá nìkan o. Gbogbo àwọn agitator tó yẹ pé inú wọn ò dùn, tí wọ́n fẹ́ ya kúrò nínú Nàìjíríà, wọ́n ready àti negotiate. So gbogbo ọmọ Yorùbá, ìbéèrè náà ni wípé negotiation lórí kíni? Kí ló fẹ́? Ṣé wọ́n fẹ́ sọ fún wa, ṣé wọ́n fẹ́ fowó pa wá lẹ́nu mọ́ ni? Gẹ́gẹ́ báwa ti ṣe mọ̀, no going back lọ̀rọ̀ yìí o. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ owó, tó bá jẹ́ pé ọ̀rọ̀ owó ni, ó dá wa lójú wípé olóyè Sunday Igboho, wọn ò ní gba 1 naira. Professor Banji Akintoye, ṣá máa ń gbọ́ tí bàbá máa ń sọ pé kí làwọn fẹ́ fowó náà ṣe. Ṣé lẹ́yìn ní táìmù yìí láwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gba owó kan kiri, àbí kí agbo orílẹ̀-èdè Yorùbá kó lúkálùkù máa lọ ń lọ exactly nǹkan tó ń ṣẹlẹ̀ rẹ̀. Ṣé tí nípa ọmọ Yorùbá bá ṣe wà yìí, Ọlọ́run kẹ́ wa gan. Ọlọ́run kẹ́ wa tó jẹ́ wípé nǹkan tí a ní ó máa ń jọ wọ́n lójú. Bí gbogbo ẹ ṣe ń lọ yìí, bẹ́ẹ̀ ni wọ́n ti pariwo okay negotiation ni o. Because ẹ̀yin náà fojú inú wò tó máa ní pé okay, bí gbogbo ẹ ṣe ń lọ yìí, páwọn fẹ́ ṣe ọmọ Yorùbá léṣe. Ṣé ń gbọ́? Tó máa ní pé okay, wọ́n fẹ́ ṣe ọmọ Yorùbá léṣe, wọ́n fẹ́ dájú ọmọ Yorùbá. Ní 2027 àwọn ọmọ Yorùbá ready àti lock up. So ìdí rèé, nǹkan tá a rò náà nìyẹn pé at least kí àwọn Arabic tó lè sọ pé okay negotiation. Wọ́n ti mọ̀ wípé tí a bá negotiate pẹ̀lú àwọn Arabic, a máa ní wọlé ẹlẹ́ẹ̀kejì. Gbogbo náà dẹ̀ la gbọ́ nǹkan tí àwọn àgbààgbà ilẹ̀ Igbo tí wọ́n sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé tí ò bá release Nnamdi Kanu títí 2027, gbogbo àwọn tí wọ́n máa release a máa bá wọn negotiate o. Yorùbá nation, ọmọ Yorùbá, ẹ máa jó, ẹ máa yọ̀, because lọ́wọ́ yìí gbogbo ọmọ Yorùbá ti jáde o. Àwa ò fẹ́ wò, tó bá jẹ́ pé negotiation tí ẹ fẹ́ ká negotiate, tó bá jẹ́ pé lórí pé bá ṣe máa gba orílẹ̀-èdè wa, kò sí wàhálà o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ owó ni, ẹ tẹ̀ kọ́kọ́ gbàgbé ẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé ṣùgbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kí ló dé tó fi jẹ́ wípé tí ẹ lè at least kẹ́ pa àwọn ọmọ Yorùbá yìí, kẹ́ pé wọ́n pọ̀ pé ókè o, bí gbogbo ẹ ṣe ń lọ yìí o, ṣe jẹ́ kí n parí ọdún 8. Àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan ló ti ń da lábàá o pé tí ẹ jẹ́ kí n parí ọdún 8. Lẹ́yìn yẹn, ààrẹ gbárùkù ti Yorùbá nation.
ṣùgbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò tí ì jáde wá sọ yẹn ṣá. Ṣùgbọ́n lórí negotiation yìí àwa mọ̀ bóyá nítorí pé at the end of the day àti ìgbọ́ nǹkan tó ń fẹ́ sọ lórí negotiation tó ń sọ. Ṣùgbọ́n nǹkan táwa mọ̀ ni wípé Yorùbá nation yìí Ọlọ́run Elédùmarè àwọn ló gbé olóyè Sunday Igboho jáde fún gbogbo ọmọ Yorùbá. Elédùmarè in fact ọwọ́ Elédùmarè ó wà lórí Yorùbá nation tá à ń pariwo yìí. Bí bẹ́ẹ̀ kọ́ ṣé gbogbo bí àwọn DSS tán ṣe ya wọlé ńgbà yẹn àbí tí wọ́n ya wọlé pẹ́ tán lọ bọ́ lóyè Sunday Igboho lé tán ya wọnú tán dẹ̀ yìnbọn tán ṣe oríṣiríṣi tí àwọn kan ti rò pé olóyè Sunday Igboho á ti kú ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Nǹkan tẹ́ fi máa mọ̀ pé agbára Ọlọ́run ń bẹ nìyẹn. Gbogbo yín náà lẹ gbọ́ tí olóyè Sunday Igboho sọ pé tí kò bá ṣe Ọlọ́run tó ran òun lọ́wọ́ tí ó gbé òun kúrò láàrin àwọn ọ̀tá ó ti wá yé everybody báyìí. Nǹkan tẹ́ fi máa mọ̀ wípé kò ń ṣe ṣeré rè. Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ gbogbo ọmọ Yorùbá. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Lọ́wọ́ yìí àní ká ṣáà máa jó ká máa yọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà máa wò pé kí o kí la fẹ́ settle fún. Lọ́wọ́ ìbò ṣe ń lọ àwa mọ̀ pé olóyè Sunday Igboho Professor Banji Akintoye o láéláé wọn tẹ̀ ní £1 wọn ò ní gbà lọ́wọ́ wọn. Ṣé rántí ìgbà tí olóyè Sunday Igboho tó wà nínú ìgbèkùn ní Benin Republic pẹ̀lú gbogbo owó gọbọi tí wọ́n kó wá fún olóyè Sunday Igboho nígbà yẹn pé kó tiẹ̀ gbàgbé ọ̀rọ̀ Yorùbá nation kí ló ṣẹlẹ̀? Bàbá ò dá wọn lóhùn ara nǹkan tá à ń sọ nìyẹn. Bàbá ò gbowó lọ́wọ́ wọn pé no going back ní sẹ́ẹ̀. Pé bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ no going back ní. Wọ́n ṣe ń pa àwọn ọmọ ìlú tó ń pa àwọn ọmọ Yorùbá bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn àgbà wa wọn ò lè lọ oko àbí àwọn ìyá ò lè lọ oko gbádùn kẹ́ tó mọ̀ ọ́ tó ń ṣẹlẹ̀ wọ́n máa ń pa wọ́n ni. Ọ̀kan kó bá sùn fún wọn ní ìlú tó lọ́ba tó níjòyè tó ò tẹ̀lé nípò tẹ̀ fẹ́ travel lọ sí ìlú kejì láti ìlú Ìbàdàn sìn kó ló tẹ̀ fẹ́ lọ sí Ọ̀ṣun kó tẹ̀ tó débẹ̀ àwọn agbésùnmọ̀mí wọ́n wà ní gbogbo igbó yẹn. Ṣé nǹkan táwa fẹ́ continue rèé? Wọ́n ń pa wá lójoojúmọ́ gbogbo ẹ̀ kò sí nǹkan tí àwọn ìjọba ṣe sí. A lè ní pé òkè o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ kẹ́rù yín àbí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ kó ẹrù yín kẹ́ kúrò nínú ìlú wa. Wọ́n dẹ̀ ní àwọn ò kúrò wọ́n dẹ̀ fẹ́ máa pa wá. If that is the case ó máa dá kí a gba orílẹ̀-èdè wa kólúkálùkù kó máa lọ ń lọ ẹ̀ àbí 1914 amalgamation tí wọ́n sọ ó dẹ̀ ti expire. Ojoojúmọ́ la máa tẹ̀ mọ́ wọn létí bí wọ́n ti gbàgbé. Àwa mọ̀ wípé ó ti expire láti 2014. Kí ló wá dé tó fi jẹ́ wípé wọ́n ní dandan a gbọ́dọ̀ kúrò síbẹ̀ fẹ́ ká gbádùn ara wa. Àfi kí Elédùmarè kó gbà wá. Lórí negotiation yìí gbogbo ọmọ Yorùbá tí mo bi tó máa já sí ká máa wò náà ni. Wíẹ̀ ni o a ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ o ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò ẹni tó bá lámábọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.